Hallelujah. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ o, a kú ọjọ́ òní, a kú ọjọ́ ìsinmi. Òní ní ọjọ́ 14 ní oṣù kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa láti wà láyé, láti wà láàyè rere. Àwa ìjọ orí afẹ́fẹ́ la tún ti gbé ìsìn wá bá lọ́jọ́ òní o. Ó yẹ ká mọ rírì Ọlọ́run, ó yẹ ká júbà Ọlọ́run, ká jọ́sìn sí. Kò sí àwáwí fún gbogbo ènìyàn tó bá wà láyé láti máa mọ rírì Ẹlẹ́dàá rẹ̀. Nítorí pé àwa kọ́ la dára wa síbí. Ó lẹ́ni tó dá wa, ó ní ẹni tó ní agbára, tó jẹ́ àjùmọ̀ tí ò ṣe é wí lẹ́jọ́, tó lágbára tó sì ní ohun gbogbo níkàáwọ́ rẹ̀, tó dá wa sáyé láti máa wù ú, láti máa jọ́sìn sí, láti máa wù ú. Níbi gbígbí tó a bá wà, níbi gbogbo tó a bá wà lágbàáyé, mo fẹ́ ká mọ rírì ẹ̀ lónìí, ká jọ́sìn sí, bẹ́ẹ̀ ni ká ṣe lọ́ba, torí pé ọba ni ọba tòótọ́ sí ni. Ẹ ké sí gbogbo àwọn ènìyàn tó wà nítòsí, tó wà lọ́nà jíjìn pé ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀ lédè Yorùbá o, àwọn ti Gẹ̀ẹ́sì ti ṣe tiwọn sẹ́yìn, àwa tá jẹ́ Yorùbá pàápàá àwọn tó jẹ́ àgbàlagbà nínú àwọn èèyàn wa tá mọ̀ wípé èdè Yorùbá òun ló jẹ wọ́n lógún o, òun ló sì ṣe bí èsì wọn, òun náà fi lè mọ rírì ohun tọ́lọ́run ṣe, ohun tọ́lọ́run sọ, wọ́n fi lè mọ rírì ọ̀rọ̀ Ọlọ́run. Ká ké sí wọn, ká sọ fún wọn. Kò sáwàwí ìwọ tó lágbà ńlé, ìwọ tó lóbi tó ní bàbá tó ní màmá tó mọ̀ wípé wọn ò gbédè Gẹ̀ẹ́sì o, á dá wípé kó sọ fún ọ wípé kó bọ́ sórí ìkànnà yìí, kó bọ́ sórí pẹpẹ yìí, kájọ júbà Ọlọ́run papọ̀, kájọ jọ́sìn sí Ọlọ́run. Ọpẹ́ la máa kọ́kọ́ fi wọlé gẹ́gẹ́ bí ìṣe wa. A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo oore rẹ̀, fún gbogbo tó ń ṣe fún wa, pàápàá nínú oṣù kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tọkàntọkàn, àtàwa àti ẹbí wa tá wà lálàáfíà, àtàwa àti gbogbo ohun tá a ní tó ń bẹ lálàáfíà. Ọba tó ń pa lílọ àti àbọ̀ wa mọ́, ọba tó ń tọ́jú wa, tó ń fún wa lóúnjẹ, tó yóò jẹ́ kí ohunkóhun kó gbòdì lára wa. Omi tá a mu ò gbòdì, èémí tá a mí sára, afẹ́fẹ́ tá a mí kò gbòdì, oúnjẹ tá a ń jẹ ò gbòdì, ọ̀rọ̀ tá a ń sọ tá a sì ń gbọ́ létí gan pàápàá, Ọlọ́run ò jẹ́ ó gbòdì sára wa. Bẹ́ẹ̀ ni ó ń ṣètọ́jú wa, ó mú wa láyé, ó mú wa láyè rere. Ká gbé e ga tọkàntọkàn, ká júbà rẹ̀. Àwa tá a lè kọrin, ká kọrin sí, ká kọrin sí, ká bá rúburúbú sábẹ́ ẹsẹ̀ rẹ̀ wípé Ọlọ́run wa tóbi, ọba ni Ọlọ́run ni, ọba ni Ọlọ́run ni, òun nìkan ṣoṣo ni, lẹ́yìn rẹ̀ kò sẹ́lòmíràn. Bẹ́ẹ̀ ni ká júbà rẹ̀, ká yìn fún oore ọ̀fẹ́ tó fún wa láti wà láyé lónìí o. Òun náà ló máa mú ká wà láyé lọ́la tí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká gbé ga tọkàntọkàn. Ọba tó mú kí iṣẹ́ wa kó wà lálàáfíà, kó máa lọ déédé, ó mú kí òwò wa kó wà lálàáfíà, kó máa lọ déédé. Gbogbo ohun tó ní ṣe pẹ̀lú wa náà ló mú kó wà lálàáfíà, kó máa lọ déédé. Mo fẹ́ ká yin Olúwa, ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ká fi ọkàn ìmoore wa hàn. Ó ṣe kókó fún wa láti fọkàn ìmoore wa hàn fún Ọlọ́run. Ká sọ fún pé ó ṣé Ọlọ́run bàbá, ó ṣé Ọlọ́run ọmọ, ó ṣé Ọlọ́run ẹ̀mọ́, ó ṣé mẹ́ta lọ́kan, ó ṣé Olódùmarè, ó ṣeun Ẹlẹ́dàá, aṣẹ̀dá, amẹ̀dá, ó ṣeun gbanigbani tí gbogbo ayé sátọ̀ ń wá. Ó ṣeun Ọlọ́run àpèrire ni, àpèrire lọ́lọ́run. Kò sígbà tá a pè tí ò jẹ́ wa, kò sígbà tá a pè tí a ríre. Ọlọ́run àpèrire ni. Ó ṣé. Ó yá ìwọ náà júbà rẹ̀, rántí gbogbo oore tó ti ṣe fún ọ. Olótìtọ́ ni, olódodo ni lórí rẹ, lórí mi. Júbà rẹ̀ lórí orílẹ̀-èdè yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí sáà tó fún. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwa tá wà lórílẹ̀-èdè òkè òkun, níbi gbogbo tá a wà, ibi tó bá ti tẹ̀dó wa sí náà la máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àlàáfíà tó fún aláyìíká wa o. Kò jẹ́ ká ṣubú dànù. Àwọn awọlé ẹnikẹ́ni kígbe ò jẹ́ orí tiwa rò. Àwọn ọlọ́ṣà, ọ̀gẹ́rẹ́ ọlọ́ṣà, wọn jẹ́ ọ̀nà wa. Ọlọ́run pa wá mọ́ nínú ewu gbogbo. Ó ń tọ́jú wa, ó ń tọ́ ìṣiṣẹ́ wa. Ká gbéga. Ó gbọ́dọ̀ mọ̀ pa amóore, ó gbọ́dọ̀ mọ̀ pa amórírì rẹ̀, ó gbọ́dọ̀ mọ̀ pa amórírì làálàá rẹ̀ lórí wa, lórí ayé àti àìmọ́ wa. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa láti wà láyé, láti wà láyé rere. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orúkọ Jésù tó ń ṣe lẹ́nu wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wà láyé ẹ̀mọ́nú ayé wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìràpadà ẹ̀mí gbogbo wa, tó ń gbogbo tó ń mí láyìíká wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrere Jésù Kristi tó gba ọkàn wa là, tó sì gba ọkàn gbogbo àwọn tó súnmọ́ wa là, tó faramọ́ Jésù, tó tẹ́wọ́ gba Jésù. Lóòótọ́ Ọlọ́run á gbé ọ̀gá ìyàn. Jésù ó ṣé, bàbá ó ṣé, ọmọ ó ṣé, ẹ̀mọ́ ó ṣé. Àyàn á gbé ọ̀gá ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ kí àmì ẹ̀ kó lárinrin lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run gbogbo àgbáyé lónìí la gbé ọ̀gá o tọkàntọkàn lẹ́ẹ̀kan sí.
agbé ọ̀gá yìnyọ́ ajúbà rẹ aba búrúburú lábẹ́ ẹsẹ̀ rẹ torí ìwọ lọ́lọ́run ìwọ lọ́ba ájù wọn tí ò ṣe wí lẹ́jọ́ ní ọ́ ìwọ lọ́ba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run agbé ọ̀gá fún oore ọ̀fẹ́ tó fi fún wa pàápàá láti wà láyé rere gbogbo àwa ọkàn tá a darapọ̀ mọ́ ìsìn afẹ́fẹ́ yìí la gbé ọ̀gá gbogbo àwa ìjọ ènìyàn àti gbogbo àwa ọmọ ẹgbẹ́ ìjọ yìí ní gbogbo tá a tẹ̀dó sí tá a pẹ̀ka sí lógún gbogbo àgbáyé nílùú Àbújá Nàìjíríà sí ogún gbogbo àgbáyé láti gbé ọ̀gá yìnyín o ṣé Jésù o ṣé bàbá o ṣé ọmọ àyàn o ṣé ẹ̀mí mímọ́ lórúkọ Jésù Kristi gba ọpẹ́ wa fún jíjẹ fún rírí mímu fún níná fún lílò agbé ọ̀gá fún lílọ fún bíbọ̀ agbé ọ̀gá fún gbogbo tó ṣe dáadáa nínú ayé wa agbé ọ̀gá fún ìṣeun ìfẹ́ rẹ fún wa fún òdodo rẹ fún òtítọ́ rẹ agbé ọ̀gá fún àánú rẹ agbé ọ̀gá fún ìrànlọ́wọ́ rẹ agbé ọ̀gá tọkàntọkàn Ọlọ́run gba ọpẹ́ wa Ọlọ́run gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìyìn wa jẹ́ ó ṣètò ọgbà níwọ̀n ọba àkókò tá a fẹ́ bá wa sọ̀rọ̀ rẹ lórúkọ Jésù ṣí wa níyè jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa a ó sì máa yìn ọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù Kristi Olúwa wa ṣàmì ẹ dáadáa àmín. Mo fẹ́ ká bá ìtìjú wí gbogbo ohun tó ń jẹ́ ìtìjú nínú ayé àti àyànmọ́ wa. Ìtìjú odidi ogun ni. Bí àyànmọ́ bá wà lábẹ́ ìdarí ìtìjú a máa dá àyànmọ́ gúnlẹ̀. Bí àyànmọ́ bá wà lábẹ́ ìdarí ìtìjú a máa fi àyànmọ́ sínú pápẹ́. Àyànmọ́ máa wà nínú ìpamọ́. A máa dàbí wípé kò sí ohun tí àyànmọ́ lè ṣe láti yọrí. Kò sí ohun tí àyànmọ́ lè ṣe láti lékè. Ìtìjú jẹ́ ohun tí ó máa ń dáni dúró ní ìrìn àjò àyànmọ́. Ìtìjú odidi ogun ni. Ìtìjú ti dá ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́ dúró. Ìtìjú ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀ kó wọmi. Ìtìjú ti gba ògo lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀. Ìtìjú ti mú kí ọ̀pọ̀lọpọ̀ kó sun ẹkún àsundalẹ̀. Odidi ogun ni ìtìjú. Ó fẹ́ kó gbàdúrà kó pe Ọlọ́run tó jẹ́ Ẹlẹ́dàá rẹ olùrànlọ́wọ́ rẹ àti bàbá rẹ. Ó fẹ́ kó sọ fún wípé gbogbo ogun ìtìjú tó dìde sí mi lónìí Olúwa ṣẹ́ wọlẹ̀. Àbárànìà àkàtóbáyá kátàbàlẹ̀kẹ̀tẹ̀. Ẹ̀vẹ̀líà. Gbogbo ogun ìtìjú tó dìde lòdì sí mi, tó dìde lòdì sí iṣẹ́ mi, tó dìde lòdì sí aya, lòdì sí ọkọ, lòdì sí ọmọ, lòdì sí ìdáwọ́lé, lòdì sí iṣẹ́ ìránṣẹ́, gbogbo ogun ìtìjú. Wé mọ́ sọ pé ẹni tó bá gba Ọlọ́run gbọ́ ojú òní tì í, ó ní àwa wo ìmọ́lẹ̀ sí mọ́ wa ojú òsì tì wá. Gbogbo ìgbìyànjú ọ̀tá ni kójú kó ti ọmọ Ọlọ́run. Gbogbo ìgbìyànjú ọ̀tá ìlépa ọ̀tá ni pé kójú kó ti àwọn èèyàn mímọ́. Ṣùgbọ́n a ní ohun tí a nílò àti ṣe nínú àdúrà, nínú ìmọ̀ àti ìwà wa nípa ọ̀rọ̀ Ọlọ́run wípé gbogbo tó bá tọmọ ogun ìtìjú lọ́lọ́run gbọ́dọ̀ ṣẹ́wọlẹ̀. Ó fẹ́ ká gbàdúrà pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run Ẹlẹ́dàá mi, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, gbogbo ogun ìtìjú tó dìde lòdì sí mi Olúwa ṣẹ́wọlẹ̀ lónìí. Olúwa ṣẹ́wọlẹ̀ lónìí. Ojú ògbọ́dọ̀ tì mí bó ti wò ó kéré mọ́. Lórí ìdáwọ́lé mi, lórí ìjáde àti ìwọlé mi, ojú ògbọ́dọ̀ tì mí bó ti wò ó kéré mọ́. Ogun ìtìjú tó dìde lòdì sí mi láti ìdílé ọkọ, ìdílé aya, lórúkọ Jésù Olúwa ṣẹ́wọlẹ̀. Lórúkọ Jésù Olúwa ṣẹ́wọlẹ̀. Lẹ́nu iṣẹ́, lẹ́nu okòwò Olúwa ṣẹ́wọlẹ̀. Gbogbo ogun ìtìjú ó yá ẹ ṣẹ́wọlẹ̀. Àgàdàgàdà ọ̀gádìgbélúwàgàdà. Gbogbo ogun ìtìjú ó yá ẹ ṣẹ́wọlẹ̀, ẹ ṣẹ́wọlẹ̀, ẹ ṣẹ́wọlẹ̀, ẹ ṣẹ́wọlẹ̀, ẹ ṣẹ́wọlẹ̀. Gbogbo ẹ̀yin ogun ìtìjú tí ẹ dìde, tí a gbé dìde lòdì sí ayé àti àyànmọ́ mi, tí a gbé dìde lòdì sí ẹ̀kọ́ mi, lòdì sí ìdáwọ́lé mi, lòdì sí iṣẹ́ mi, okòwò mi, lòdì sí iṣẹ́ ìránṣẹ́ mi, lòdì sí ìpinnu tí a ní fún mi láyé, ètò tí a ní fún mi láyé. Gbogbo ogun ìtìjú lórúkọ Jésù ó yá ẹ ṣẹ́wọlẹ̀, ẹ ṣẹ́wọlẹ̀. Gbogbo ogun ìtìjú ló ń bí ìjákulẹ̀. Gbogbo ogun ìtìjú ló ń bí ìdádúró. Gbogbo ogun ìtìjú ló ń bí ìkáwálérí fẹsẹ̀ jọlẹ̀. Agabugadaga ọ̀dẹ̀ fílíàkàbà. Ìwọ ogun ìtìjú gbọ́ ohùn Olúwa lẹ́nu mi ó yá ṣẹ́wọlẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Láti òní lọ ogun ìtìjú yẹn tó lòdì sí ayé àtàyànmọ́ rẹ̀ kò ní gbérí mọ́. Mo ní kò ní gbérí mọ́. Aṣẹ́wọlẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì rí. Jésù Olúwa wa. Mo ní lórúkọ Jésù Olúwa wa. Jẹ́ ká mi ẹ kó máa lárinrin níbi tó bá wà ó má tijú o. Ọ̀tá ò ní fogun ìtìjú jà ọ́. Má tijú
láti ṣàmì ṣàdúrà má tijú láti pe orúkọ Olúwa ní gbogbo gbà kí ìgbàlà tó lè wá nípasẹ̀ orúkọ Olúwa kí ó lè farahàn ọ́, bẹ́ẹ̀ ni ó sì kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run nínú àkókò ilé ẹ̀kan sí bá wa sọ̀rọ̀ rẹ, jẹ́ kọ́rọ̀ rẹ kó yé wa, kó sọ wá dodindi, kó sọ wá dalágbára, a ó sì máa yìn, a máa gbé ọ̀gá lórúkọ Jésù Kristi Olúwa wa. Òní kókó tí ẹ̀ mọ́ mú wá fún wa, ó ní ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtìjú àti ìrere ti Kristi. Ó lè ṣe kàyéfì fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń gbọ́ mi lónìí wípé èyí ti ṣe kí ni ìbáṣepọ̀ tàbí ìbárẹ́pọ̀ tó wà láàrin ìtìjú àti ìrere ti Kristi. Torí náà la ṣe máa yẹ ìwé mọ́wò, la máa fi bára wa sọ lónìí wípé ìtìjú jẹ́ lára àwọn ìdíwọ́ pàtàkì fún ìrere Kristi. Ọ̀pọ̀ lónìí tí ò lè sọ nípa ohun tí Jésù ṣe fún wọn, tí ò lè sọ nípa ìgbàlà ọkàn wọn, tí wọn lè sọ fún ẹlòmíràn nípa Kristi, láti lè sọ nípa ìrere ti Kristi fún àwọn alábàágbé wọn, alábàáṣiṣẹ́pọ̀, àwọn ọ̀rẹ́ wọn, gbogbo àwọn èèyàn tí wọ́n bá pàdé láyé, nítorí iṣẹ́ ìránṣẹ́ ìtìjú ni, nítorí ogun ìtìjú ni, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ bá ẹgbẹ́ pé, ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ bá ẹgbẹ́ tán, ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ kí wọ́n yà wọ́n sílẹ̀ nínú ìrìn àjò nínú ayé, ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ kí ẹnikẹ́ni kó fi àìní gàn wọ́n, ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ kí ọ̀tá àti àwọn ènìyàn kí ó ṣe kíni, kí ó nàka ìtìjú sí wọn, tàbí kí wọ́n fi ohun tí wọn ní fi gàn wọ́n, kán fi ohun tí wọn jẹ́ fi gàn wọ́n, kán fi ohun tí wọn lè ṣe fi gàn wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ni ò ní ìgboyà nínú Ọlọ́run láti mọ̀ wípé ìrere ti Kristi kò ní ṣe pẹ̀lú ohun tí a ní àti ohun tí a kò ní. Ìrere ti Kristi kò ní ṣe pẹ̀lú ohun tí a jẹ́ nínú ara tàbí ohun tí a kò jẹ́ nínú ara. Ìrere ti Kristi ní í ṣe pẹ̀lú ìgbàlà ọkàn gbogbo ènìyàn, wípé gbogbo ènìyàn ló sì ti ṣẹ̀, ló sì ti kùnà ògo Ọlọ́run. Gbogbo ènìyàn ló ti ṣẹ̀, ló sì ti kùnà ògo Ọlọ́run, wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni ikú lèrè ẹ̀ṣẹ̀, àmọ́ ẹ̀bùn oore ọ̀fẹ́ Jésù Kristi fún wa ní ìyà ẹ̀nípẹ̀kun fún gbogbo àwa tá a bá tẹ́wọ́ gba ẹ̀bùn yìí. Ẹ̀bùn ìyà ẹ̀nípẹ̀kun yìí ó wá nípasẹ̀ wípé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, nítorí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyà ẹ̀nípẹ̀kun. Ó ṣeé ṣe kí ọkàn kó ṣègbé, ó ṣeé ṣe kí ènìyàn kó ṣègbé, pàápàá ẹni tó bá ọkàn tó bá ti ṣẹ̀ yóò kú, ọkàn tó bá ṣẹ̀ yóò kú, ẹni tó bá ṣẹ̀ ikú lèrè ẹ̀ṣẹ̀ o. Àmọ́ Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà. Nítorí náà ìrere ti Kristi ní í ṣe pẹ̀lú ìgbàlà ọkàn gbogbo wa. Ọlọ́run ò fẹ́ kí ọkàn wa kó ṣubú, kí ó sì ṣákólọ, kí ó ṣègbé pátápátá. Irọ́, Ọlọ́run fẹ́ ra ọkàn wa padà. Ọlọ́run fẹ́ gba ọkàn wa là kúrò lọ́wọ́ ọ̀tá, kúrò lọ́wọ́ èṣù, kúrò lọ́wọ́ ègbé àti ìparun tí ń bọ̀. Nítorí náà ni ó ṣe mú ìrere Kristi wá fún wa gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ó mú wá fún wa wípé àwa tá a bá gba Jésù gbọ́, tá a sì tẹ́wọ́ gba ìrere ti Jésù ti Kristi, àwa náà la máa rí ìyè àìnípẹ̀kun, ìyè tí ò ṣe dá dúró, ìyè ayérayé tí a máa ṣe kíni, a máa borí ọ̀tá, borí ikú, a máa rékọjá láti ikú bọ́ sínú ìyè, nítorí pé a gba ìrere ti Kristi gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí ló ti di àtúnbí lóòótọ́, tó ń jẹ́ onígbàgbọ́ lóòótọ́, àmọ́ wọ́n lọ ń farawé ohun ti ayé, wọ́n lọ ń farajọ ohun ti ayé, wọ́n lọ ń dara wọn pọ̀ mọ́ ohun ti ayé. Nítorí náà wọn ò fẹ́ kí ayé ó nàka ìtìjú sí wọn, wọn ò fẹ́ kí àwọn ará ayé àti ohun ti ayé kí wọ́n fi gàn wọ́n. Nítorí náà wọn ò lè sọ nípa Kristi, wọn ò lè sọ nípa ìrere ti Kristi, wọn ò lè wàásù ìrere fún ẹnìkejì wọn, fún àwọn ẹlòmíràn, kí wọ́n wá sí inú ìgbàlà Kristi àti inú ìjọba Ọlọ́run. Nítorí pé kí ni, ogun ìtìjú dìde sí wọn. Wọ́n bẹ̀rù ìtìjú ju bó ṣe bẹ̀rù Ọlọ́run lọ. Wọ́n fẹ́ràn kí wọ́n wà nínú àwùjọ àwọn ènìyàn tó ń ṣe bí àwọn aráyé ṣe ń ṣe. Wọn ò mọ̀ wípé ìgbàlà ọkàn ènìyàn dandan ni, kókó sì ni fún gbogbo ènìyàn. Mo fẹ́ fi yé wa lónìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fi yé wa wípé kókó méjì ni gbogbo wa gbọ́dọ̀ mọ̀. Àpapọ̀ àwa tá a ti dàtún bí, àwa tá a ti fàyè wa fún Jésù, kókó méjì ṣe kókó fún wa láti mọ̀ wípé ìgbésí ayé titun tá a wá ní nínú Jésù yìí, fún àwa tá a ti fàyè wa fún Jésù tí ohun àjọ ti kọjá lọ yìí, ìgbésí ayé titun yìí ní í ṣe pẹ̀lú kókó méjì kan tí a gbọ́dọ̀ dì mú.
ohun tí a ń pè ní àṣẹ òfin ńlá, bẹ́ẹ̀ ni àṣẹ òfin ńlá àti àṣẹ ìṣe ńlá. Àṣẹ òfin ńlá yìí kí ni à ń pè ní àṣẹ òfin ńlá tí Ọlọ́run fi lélẹ̀ fún wa? A bá wo ní ìwé Matthew 22 yẹn, Matthew 22 yẹn, ká wo ẹsẹ̀ 40 àbí 40 tá bá wo ẹsẹ̀ yẹn 36, tá bá wo ẹsẹ̀ yẹn sísàlẹ̀ díẹ̀ bí a dé 40 yẹn, ká wo nǹkan tí ó sọ nínú ìwé mímọ́. Kí ló sọ fún wa? Ó ní olùkọ́ni, èwo ni àṣẹ ńlá nínú òfin? Kókó méjì mo la gbọ́dọ̀ mọ̀ àṣẹ ńlá nínú òfin àti àṣẹ ńlá nínú ohun tá gbọ́dọ̀ máa ṣe nínú ìṣe. Ó ní wọ́n bi Jésù léèrè pé olùkọ́ni, èwo ni àṣẹ ńlá nínú òfin? Jésù sì wí fún un pé kí ìwọ kí ó fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ fẹ́ Ọlọ́run Olúwa rẹ. Èyí ni èkíní àti òfin ńlá. Òfin ńlá rèé o, òfin ńlá sì ni àṣẹ ńlá tí Jésù fi lélẹ̀ fún wa nígbà tí ó pa gbogbo òfin Mósè, ó pa gbogbo rẹ̀ pọ̀, ó sọ di ọ̀kan ṣoṣo. Ó wá fi fún wa ní àṣẹ ńlá tàbí àṣẹ ńlá nínú òfin. Ó ní èkejì sì dàbí rẹ̀, ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Nínú àwọn òfin méjèèjì yìí ni gbogbo òfin àti wòlíì rọ̀ mọ́. Tó bá fẹ́ mọ ohun tí wòlíì àti òfin tọ́ka sí, ohun tó ń tọ́ka sí rèé o. Gbogbo wòlíì, iṣẹ́ ìránṣẹ́ wòlíì, ìhùwàsí àti ìrìnsí àti ìsọ̀rọ̀ sí wòlíì, gbogbo iṣẹ́ ìránṣẹ́ wòlíì àti gbogbo iṣẹ́ ìránṣẹ́ òfin, gbogbo tó ń tọ́ka sí ni wípé kí ìwọ kí ó fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ fẹ́ Ọlọ́run Olúwa rẹ. Èyí ni èkíní àti òfin ńlá. Èkejì sì dàbí rẹ̀, ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Torí pé Ọlọ́run fi òye ìfẹ́ hàn wá pé ìwọ tó bá ti lè fẹ́ ọmọnìkejì rẹ, ẹni tó rí lójúkojú, má sọ fún wa wípé o fẹ́ Ọlọ́run tí o kò rí kójúkojú. Torí láti fẹ́ Ọlọ́run tí o kò rí lójúkojú, ó máa nílò ìgbàgbọ́. O gbọ́dọ̀ gbàgbọ́ pé lóòótọ́ Ọlọ́run wà. Torí pé ẹni tó bá tọ̀ Ọlọ́run wá gbọ́dọ̀ gbàgbọ́ pé lóòótọ́ ló wà. Òun sì ni ó máa ṣe kíni, ó máa fi èrè fún gbogbo àwọn tí ó ń ṣe kíni, tí wọ́n ń ṣàfẹ́rí rẹ̀ tọkàntọkàn. Ó gbọ́dọ̀ lè gbàgbọ́, ó gbọ́dọ̀ lè gbàgbọ́, ṣe kókó pé lóòótọ́ Ọlọ́run wà. Nítorí náà òfin ńlá tàbí àṣẹ ńlá nínú òfin ni wípé kó o fi gbogbo àyà rẹ, ọkàn rẹ fẹ́ Ọlọ́run. Tí wọ́n náà bá wo ara rẹ lónìí pẹ̀lú bó ṣe ń gbé ìgbésí ayé rẹ, ṣé o lè sọ wípé gbogbo àyà rẹ àti ọkàn rẹ ló fi fẹ́ Ọlọ́run? Ṣé o lè sọ bẹ́ẹ̀? Bọ́tú ẹ pé wàá máa yan bọ́ bó ṣe máa wá sí ìjọsìn àti bó ṣe ní wá sí ìjọsìn. Wàá máa yọ bọ́ bó ṣe máa gbàdúrà àbí bó ṣe ní gbàdúrà. Wàá máa yọ bọ́ bó ṣe máa gba Ọlọ́run gbọ́, bó ṣe ní gba Ọlọ́run gbọ́. Wàá máa yọ bọ́ ohun tó lè gbọ́ràn sí nínú ìwé mú àti ohun tó lè gbọ́ràn sí, ohun tó lè tẹ̀lé àti ohun tó lè tẹ̀lé. Wàá máa yan bọ́. Ó fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo àyà rẹ ni. Ó fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn rẹ ni, pẹ̀lú gbogbo agbára rẹ àti gbogbo inú rẹ. Torí tó bá fẹ́ Ọlọ́run, Olúwa Ọlọ́run rẹ lóòótọ́ pẹ̀lú gbogbo àyà rẹ, gbogbo ọkàn rẹ àti gbogbo tó ń bẹ nínú rẹ, wàá mọ̀ wípé kò sí ohun tó ń yọbọ sínú ẹ̀. Wàá mọ̀ wípé o ò ní àfìfo mìíràn fohùn mìíràn. Ọlọ́run làkọ́kọ́, Olúwa Ọlọ́run rẹ làkọ́kọ́. Gbogbo ohun tó ní àti ohun tó jẹ́ láyé ló gbọ́dọ̀ fi fẹ́ràn rẹ̀. Kì í sì ṣe ohun tó lè ṣe ń kọ́kọ́, ohun tó máa ṣe tí gbogbo àmà mọ̀ ń gbangba ni pé lóòótọ́ ló fẹ́ràn Olúwa Ọlọ́run rẹ. O ò lè fi pamọ́. Bẹ́ẹ̀ ni, torí ibi tí ìṣúra ènìyàn bá wà ní ọkàn rẹ wà, o ò lè fi pamọ́. Bó bá fẹ́ràn Olúwa àti Olúwa Ọlọ́run rẹ, o ò ní máa bá wọn jiyàn wípé mo fẹ́ fún Ọlọ́run lọ́rẹ, mi fẹ́ fún Ọlọ́run lọ́rẹ. O ò ní máa bá wọn jiyàn wípé mo fẹ́ ṣe ọrẹ o fẹ́ ṣọrẹ fún àwọn aláìní, mo fẹ́ fún àwọn aláìní ní ọrẹ àbí mi fẹ́ fún Ọlọ́run. Ó ti mọ̀ wípé Ọlọ́run sọ wípé tó bá ti fún aláìní ní ọrẹ tàbí tó bá ti fún aláìní ní ẹ̀bùn tàbí ohun kan, Ọlọ́run fúnra rẹ̀ la fún. Bẹ́ẹ̀ ni ó wà ní ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run tí ẹ fi wá pé ẹ̀sìn tó ṣe ìtẹ́wọ́gbà ní láti ṣoore fún àwọn aláìní, fún àwọn opó àti àwọn ọmọ aláìní bàbá. Ẹ̀sìn tó ṣe ìtẹ́wọ́gbà nìyẹn níwájú Ọlọ́run, ó wà níwèé mímọ́. O ò ní máa bá wọn jiyàn, o ò ní máa bá wọn ṣàwárí. Wa mọ̀ pé gbogbo ohun tó ní, ohun tó jẹ́
fún Ọlọ́run ni. Ìwé Mímọ́ tún sọ pé tètè ṣe àfẹ́rí ìjọba Ọlọ́run náà, kó fi ìjọba Ọlọ́run ṣe àkọ́kọ́, pé èyí tó bá kù Ọlọ́run á fi kún fún ọ àti òdodo rẹ̀. Kó wá ìjọba Ọlọ́run, tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, èyí tó bá kù Ọlọ́run á fi fún ọ. Ìwé Mímọ́ tó sọ fún ẹ báyìí, wà mọ̀ pé òótọ́ ni ìgbésí ayé rẹ ó dàbí àpẹẹrẹ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Mímọ́ tó jẹ́ kó jẹ́ àpẹẹrẹ àwọn onígbàgbọ́ nínú ìwà mímọ́, nínú ọ̀rọ̀, nínú ìṣe, nínú gbogbo tó gbọ́dọ̀ máa ṣe. Wàá rí wípé òótọ́ ló sọ o. Wàá wo ayé rẹ pé ṣé lóòótọ́ ni mo jẹ́ àpẹẹrẹ fún àwọn onígbàgbọ́? Ṣé lóòótọ́ ni mo fi gbogbo àyà mi, agbára mi, gbogbo inú mi fẹ́ Ọlọ́run? Ṣé wàá rí báyìí? Òfin ńlá ni òfin àkọ́kọ́ ni. Ìwọ tó bá ti di àtúnbí, tó bá ti fayé rẹ fún Jésù, òfin àkọ́kọ́ nìyẹn, òfin ńlá rẹ nìyẹn. Ó sì máa fìdí òfin múlẹ̀ nígbà tí o bá fẹ́ ẹnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ ní ìkórìíra kankan lọ́kàn. Ìyẹn ló ṣe jẹ́ wípé o gbọ́dọ̀ dáríjì gbogbo ènìyàn. Wọ́n ṣẹ̀ wọ́n ṣẹ̀, o gbọ́dọ̀ ní ìfẹ́ tó gbòòrò débi wípé ó ń dáríjì gbogbo ènìyàn lọ́fẹ̀ẹ́ lófò. Àwọn ẹlòmíràn ní pé kí n tó dáríjì o gbọ́dọ̀ kọ́kọ́ wá túbá kó túbá, o gbọ́dọ̀ mú gbá máwo wá kó tó dáríjì yẹn. Òun ń ṣe ọmọ Ọlọ́run ní tòótọ́ tó bá sọ bẹ́ẹ̀. Ọlọ́run dáríjì wá lọ́fẹ̀ẹ́, ìwọ náà gbọ́dọ̀ dáríjì ènìyàn lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí o ṣe fẹ́ràn ara rẹ. O sì gbọ́dọ̀ fi gbogbo àyà rẹ, ọkàn rẹ, agbára rẹ, inú rẹ fẹ́ Ọlọ́run rẹ. Èyí ni òfin àkọ́kọ́. Mo ní kókó méjì ní gbogbo ẹni tó bá di àtúnbí gbọ́dọ̀ mọ̀. Kókó méjì ní gbogbo ẹni tó bá fayé wọn fún Jésù gbọ́dọ̀ mọ̀. Kókó àkọ́kọ́ nìyẹn. Kókó ènìyàn òun là ń pè ní great commandment, àṣẹ ńlá, òfin ńlá, òun sì ní òfin àkọ́kọ́. Ìkejì ni mo pè ní àṣẹ ńlá nínú ìṣe, torí àkọ́kọ́ ni àṣẹ ńlá nínú òfin. Àṣẹ ńlá nínú ìṣe, ohun tá a gbọ́dọ̀ máa ṣe, ó wà nínú ìwé Matthew 28 yẹn 28 ẹsẹ̀ 18 ó ní wípé Jésù sì wá, ó sì sọ fún wọn wípé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a fi fún mi. Jésù ló sọ bẹ́ẹ̀. Kò sí ẹni tó lágbára láyé yìí tó jẹ́ wípé ìpele àti apá agbára tó ní ó jẹ́ bíntín nínú gbogbo agbára tó wà níkàáwọ́ Jésù. Bẹ́ẹ̀ ni kò sí bó ṣe lè lo lágbára, gbogbo agbára tó bá kó ní ara agbára tọ́lọ́run ní ni. Agbára tọ́lọ́run sì ní gbogbo rẹ̀ ló ti gbélé Jésù lọ́wọ́. Ó lè jẹ́ pé tá bá pe orúkọ Jésù Kristi, ìyanu á ṣẹlẹ̀. Jésù á sì dá wa lóhùn, a máa wá rí ìyanu. Jésù ló sọ bẹ́ẹ̀ nínú ìwé mímọ́. Ó ní gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a fi fún mi. Agbára ń bẹ láyé lóòótọ́, agbára sì ń bẹ lọ́run lóòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ pé agbára ń bẹ láyé o. Ayé agbára láwa o. Tó bá wọnú òkun lọ, àwọn agbára ń bẹ nínú ayé. Tó bá wọnú afẹ́fẹ́ tó wò tàbí lórí ọ̀fẹ́ àti wọnú rẹ̀ nínú ẹ̀mí wa, àwọn agbára ń bẹ nínú rẹ̀. Tó bá wọnú ènìyàn fún ara rẹ̀, ènìyàn tá a dá láwòrán Ọlọ́run, agbára ń bẹ nínú ènìyàn. A ní agbára láti ṣe àwọn nǹkan kan, láti ronú, láti mú nǹkan ṣẹlẹ̀, láti ṣe ìdásílẹ̀ àwọn nǹkan kan. A ní àwọn agbára kan tá a ti fi fún wa nítorí pé a dá wa ní àwòrán Ọlọ́run. Agbára ń bẹ nínú ayé, bẹ́ẹ̀ sì ni agbára ń bẹ nínú ọ̀run. Jésù wá wípé gbogbo agbára nínú ọ̀run àti láyé ó ń bẹ níkàáwọ́ àti fi fún mi. Nítorí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptisi wọn ní orúkọ Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́, kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa ní àṣẹ fún yín. Ó ní ká máa kọ́ wọn, ká máa kíyèsí ohun gbogbo tó ti pa láṣẹ fún wa. Ẹ sì kíyèsí, èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé. Àmín. Jésù wà pẹ̀lú wa nígbà gbogbo, kò sígbà tó fi wálẹ̀. Ìwọ tó bá ti di àtúnbí, tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run, o gbọ́dọ̀ lóye èyí tí o gbọ́dọ̀ yẹ pé Jésù wà pẹ̀lú ẹ. Kò ní í ṣe pẹ̀lú ohun tó ní àti ohun tó ní. Ohun tó bá ti mú ọ di àtúnbí, tó ti jẹ́ lára ara Kristi, tó ti darapọ̀ mọ́ ẹbí Ọlọ́run láyé, Jésù wà pẹ̀lú ẹ nígbà gbogbo. Mo fẹ́ kó gba kíní gbọ́ díjú. Gbà mí gbọ́ sà, Jésù wà pẹ̀lú ẹ nígbà gbogbo. Jésù Kristi ó wà láàyè, ó sì wà pẹ̀lú rẹ nígbà gbogbo nípa agbára Ẹ̀mí Mímọ́. Ó gbọ́dọ̀ gbàgbọ́. Nítorí náà ó ní pé ká lọ, kí a máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí a sì máa baptisi wọn ní orúkọ Bàbá
àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ó ní ká máa wàásù ìrere ló sọ fún wa, fún gbogbo ènìyàn, ká máa sọ nípa Jésù fún gbogbo ènìyàn. Ó ní gbogbo agbára lọ́wọ́ tó wà ní ayé àti ọ̀run ó ń bẹ lọ́wọ́ òun. Òun sì wà pẹ̀lú wa, ó wà pẹ̀lú wa, òun ní àtìlẹ́yìn wa. Bẹ́ẹ̀ ni, òun ní igi lẹ́yìn ẹgbàá wa. Bẹ́ẹ̀ ni, òun ní onídùúró tòótọ́ ti wa. Bẹ́ẹ̀ ni, ó ní pé nítorí náà a ní láti bẹ̀rù, a ní láti tijú, torí mò ń sọ nípa ìtìjú àti ìrere ti Kristi. A ní láti tijú ẹnikẹ́ni, a nílò láti tijú ara wa tàbí tijú ẹnikẹ́ni. A nílò láti wò wípé wọ́n máa tọ́ka ẹ̀gàn sí mi pé mi lówó, wọ́n á tọ́ka ẹ̀gàn sí mi wípé tálíkà ni mí, wọ́n á tọ́ka ẹ̀gàn sí mi pé mi nígbà mi láwo, wọ́n á tọ́ka ẹ̀gàn sí mi pé mi ga tó, mi lọ́rọ̀ tó, mi nígbà tó, mi lè sòyìnbó tó, mi lè sọ bá irọ́, wọ́n á tọ́ka. Ó ní kó má wo ti ìtìjú, ó ní kó sì má bẹ̀rù wípé òun wà pẹ̀lú wa ní ìgbà gbogbo. Èyí ni àṣẹ ńlá nínú ìṣe Great Commission tó fún gbogbo wa. Kí ló wá dé tí ọ̀pọ̀ wa onígbàgbọ́, àwa tá a ti mọ rírì Jésù, tá a ti tẹ́wọ́ gba Jésù, tá a sì gbà á gbọ́ lọ́kàn wa, tá a sì fẹnu wa jẹ́wọ́ rẹ̀ lólúwa àti olùgbàlà wa, kí ló tí ọ̀pọ̀lọpọ̀ wa ò máa wàásù ìrere fún àwọn ẹlòmíràn, tí a máa wàásù ìrere fún àwọn tá à ń bá pàdé nínú ayé, tí a tiẹ̀ wàásù ìrere fún àwọn ẹbí wa pàápàá, a wàásù ìrere fún àwọn ọmọ wa láti kọ́ wọn ní ọ̀nà Ọlọ́run, a wàásù ìrere fún àwọn ìyàwó wa, fún àwọn ọkọ wa, a wàásù ìrere fún àwọn tó wà láyìíká wa, àwọn alábàágbé wa, àwọn ẹnìkejì wa tá à ń rí, débi tá a wàásù fún àwọn oníbàárà wa, àwọn tá a jọ ń ṣiṣẹ́ pọ̀, àwọn tá a jọ ń kẹ́kọ̀ọ́ papọ̀, àwọn tá a jọ ń lọ síbi iṣẹ́ papọ̀, tá a jọ ń pàdé láyé. Kírẹ́tà lè wàásù, kírẹ́tà tó ti nira fún ọ̀pọ̀lọpọ̀ wa láti dìde fún ìgbàlà àwọn ẹlòmíràn nítorí ìtìjú ni. Ìtìjú ó jẹ́ igi ìdáàbò ńlá fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó jẹ́ kí wọ́n wàásù ìrere. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ bá ẹgbẹ́ pé, wọ́n fẹ́ máa fara jọ ohun ti ayé, wọ́n fẹ́ máa dàpọ̀ mọ́ ohun ti ayé, kò jẹ́ kí wọ́n lè yẹra. Ìwé mọ́ sọ fún wa pé ká yẹra fún ayé, ká di ẹni ọ̀tọ̀, ká yẹra fún ayé, ká má darapọ̀ mọ́ ohun ti ayé. Ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Ìwọ tó bá fẹ́ bá ayé rẹ, ó fẹ́ ṣọ̀tá Ọlọ́run nìyẹn. Ìwọ tó máa bá Ọlọ́run rẹ, ó máa kẹ̀yìn sáyé ni, ó máa kẹ̀yìn ká, torí ohun tí ayé kọjá lọ pẹ̀lú ìfẹ́kúfẹ́ ẹnu rẹ̀. Ohun tí ayé kọjá lọ lóòótọ́ ni pẹ̀lú ìfẹ́kúfẹ́ ẹnu rẹ̀. A gbọ́dọ̀ mọ̀ wípé tí Jésù bá wà pẹ̀lú wa, ojú ò gbọdọ̀ tì wá. Bẹ́ẹ̀ ni, torí ìwé mọ́ sọ pé bí Ọlọ́run bá wà pẹ̀lú wa, ta ni yóò kọjú ìjà sí wa? Tó bá wà nípa tiwa, òun sì ló ní gbogbo agbára láyé àti lọ́run, ojú ò yẹ kó tì wá. Ó yẹ kí ìgbàgbọ́ wa dúró ṣinṣin nínú rẹ̀. Ó yẹ ká lè sọ fún àwọn ènìyàn tó ń ṣègbé wípé ẹ nílò àti ṣègbé, ẹ nílò àti ṣègbé sínú ẹ̀ṣẹ̀, ẹ nílò àti parun sínú ẹ̀ṣẹ̀. Jésù lè gba ọkàn yín là, ó gba ọkàn wa là, ó lè gba ọkàn yín náà là. Gbogbo ọkàn tó ń ṣẹ̀ ni yóò kú, ṣùgbọ́n ọkàn tó ń ṣẹ̀, gbogbo wọn kọ́ ló yẹ kó kú, gbogbo wọn kọ́ ló yẹ kó kú. Tó bá lè gba Jésù, tó bá lè fi Jésù sí Olúwa àti olùgbàlà wọn, tó bá lè tẹ́wọ́ gba Jésù, wọn nílò àti ṣègbé, wọn nílò àti rí ikú. Ẹ bá wọnú ìwé Genesis, a máa rí wípé tá bá sọ nípa ogun ìtìjú, ó ti wà láti àtètèkọ́ṣe. Ogun ìtìjú ó wà láti àtètèkọ́ṣe nínú, a máa rí nínú ìrísí ayé àwọn ọkùnrin àkọ́kọ́ àti obìnrin àkọ́kọ́, Ádámù àti Éfà. A máa rí bí nígbà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mọra wọn, wọ́n rí pé àwọn wà ní ìhòòhò, wọ́n rí ohun tí ó yẹ kó mú ìtìjú wá, ṣùgbọ́n wọn ò tìjú nítorí pé wọ́n yìí ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, wọ́n wà nínú pípé ìfẹ́ Ọlọ́run. Ẹ bá wọnú ìwé Genesis orí kejì yẹn, ká sáré wo ẹsẹ̀ 23 yẹn, ká wo ohun tó sọ fún wa ń bẹ̀ nípa Ádámù àti Éfà. Ó ní Ádámù sì wípé èyí yìí ní egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi. Obìnrin ni a ó máa pè é, nítorí tí a mú jáde láti ara ọkùnrin wá. Nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọ́n ó sì di ara kan. Àwọn méjèèjì sì wà ní ìhòòhò, àti ọkùnrin náà àti obìnrin rẹ̀, wọn kò sì tijú. Nígbà tí èèyàn bá wà ní ìhà ti Ọlọ́run, tó wà ní pípé ìfẹ́ Ọlọ́run, kò ní ṣe pẹ̀lú ohun tó ní àti ohun tí ò ní, kò gbọdọ̀ tijú. Torí pé ògo Ọlọ́run, ìwàláàyè Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ̀. Kò ní lè mọ̀ wípé, kò tiẹ̀ ní lè ṣe àkíyèsí ohun tí ò ní. Kò ní lè ṣàkíyèsí pé mi lówó tó, mi lọ́rọ̀ tó, mi lẹ́bùn tó. Kò ní lè ṣàkíyèsí pé mi ní ohun tí ayé tó.
torí ohun tí ayé ò ní jọ lójú, torí ohun tí ayé tí gbogbo ènìyàn tó ń torí rẹ̀ para wọn lónìí, ó ń kọjá lọ pẹ̀lú ìfẹ́kùfẹ́ wọn, ó ń kọjá lọ. Ohun tí ó padà ṣègbé ni, ohun tí ó padà parun ni. Nígbà tí ènìyàn bá wà nínú Kristi pẹ̀lú ìgbọràn tó wà ní pípé ìfẹ́ Ọlọ́run, ó tilẹ̀ kó wà ní ìhòòhò, ó tilẹ̀ kó ṣàì ní ohun kan tàbí òmíràn, kì yóò tijú, torí ògo Ọlọ́run, ògo ìwàláàyè Ọlọ́run nípa agbára ẹ̀mọ́ yóò wà pẹ̀lú rẹ̀. Nínú Genesis orí kejì a rí pé wọ́n wà ní ìhòòhò. Àwa mọ̀ pé wọ́n wà ní ìhòòhò, ṣùgbọ́n àwọn òun lóye rẹ̀, iye wọn ò sí wípé ìhòòhò náà wà nítorí pé ògo Olúwa yí wọn ká, ìwàláàyè Ọlọ́run yí wọn ká. Tẹ́ bá wò ìgbà tí wọ́n ṣubú nínú ara tó sì ṣubú nínú ẹ̀mí ní orí kẹta Genesis yẹn, wá bẹ̀ láti ẹsẹ̀ keje yẹn, kẹ́ wo nǹkan tí wọ́n sọ níbẹ̀. Ojú àwọn méjèèjì sì là, ojú wa ò ní là sí ìlàkulà o. Ojú àwọn méjèèjì sì là, wọ́n sì mọ̀ pé wọ́n wà ní ìhòòhò. Ìhòòhò tán wà ò ṣe ohun titun, ṣùgbọ́n wọ́n ti ṣubú níbí nínú ẹ̀mí. Wọ́n ti jẹ èso tí kò yẹ kan jẹ, tí Ọlọ́run pa láṣẹ fún wọn pé wọ́n gbọ́dọ̀ jẹ. Wọ́n ti jẹ èso àjèjì. Àní jẹ èso àjèjì o, àní jẹ májèlé o. Ó yá ṣàmì dáadáa, ò ní jẹ májèlé. Wọ́n sì gan ewé ọ̀pọ̀tọ́pọ̀, wọ́n sì dá ìbàǹtẹ́ fún ara wọn. Nígbà tó wọ́n wà ní ìhòòhò, wọ́n tijú. Wọ́n rí pé àwọn ò lè wà ní ìhòòhò báyìí, torí pé téèyàn bá wà ní ìhòòhò tó wà ní gbangba yàtọ̀ yóò rí wípé kò sí tó lè ṣẹlẹ̀ sóhun. Ó lè ṣe léṣe, ewukéwu lè wú, yóò bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù, ìtìjú yóò máa mú. Kí ló dé tó jẹ́ wípé ìtìjú ó sopọ̀ mọ́ ìhòòhò, ìtìjú ó sopọ̀ mọ́ àìní, ìtìjú sopọ̀ mọ́ ohun tó ṣe kùdìẹ̀kùdìẹ̀ nínú ara, nítorí pé bí a ṣe bá ìgbésí ayé ènìyàn nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé Ádámù àti Éfà, àwọn ènìyàn méjì péré ló yìí wà láyé ńgbà náà, àmọ́ nígbà tó ń bára wọn ní ìhòòhò, wọ́n yìí tijú. Ẹ̀rù ìbà wọn wípé àrí báyìí tẹ́lẹ̀, àbí báyìí láti wà tẹ́lẹ̀ tá a mọ̀ ni. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá nǹkan tó fẹ́ fi bora. Ta ni wọ́n ń bora fún? Ta ni wọ́n ń bora fún ara wọn ní ọkọ àti ìyàwó ni wọ́n ti di ọ̀kan, wọ́n ti di ara kan. Ta ni wọ́n ń bora fún? Kò lè jẹ́rún ara o. Torí gbogbo ohun tó ń rí láti bora ewéko àti ohun tó fi so bàǹtẹ́ níbí kò tó láti pa wọ́n mọ́ lọ́wọ́ àwọn ẹranko, kò tó láti pa wọ́n mọ́ lọ́wọ́ àwọn ẹranko ìgbẹ́ o. Bí ẹranko ìgbẹ́ bá tilẹ̀ fẹ́ gbàbọ̀dè, àmọ́ ní ìpele tán ìwà yìí nínú ọgbà yìí kò sí ẹranko tó ti gbàbọ̀dè yàtọ̀ sí ejò tó wá tọ̀ wọ́n jẹ o. Nítorí náà ìwé mọ́ sọ wípé nítorí ìtìjú àti ẹ̀rù bá wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní so bàǹtẹ́ fún ara wọn. Wọ́n sì gbọ́ ohùn Olúwa Ọlọ́run, ó ń rìn nínú ọgbà ní ìtura ọjọ́. Ádámù àti aya rẹ̀ sì fa ara wọn pamọ́ kúrò níwájú Olúwa Ọlọ́run láàrin igi ọgbà. Wọ́n sá pamọ́ fún Ọlọ́run Ẹlẹ́dàá wọn. Àwọn tó ń dá láti wà níwájú Olúwa títí ayé, wọ́n sá pamọ́ fún wájú ẹ̀. Olúwa Ọlọ́run sì kọ sí Ádámù, ó sì wí fún un pé, níbo ni ìwọ wà? Ó sì wí pé, mo gbọ́ ohùn rẹ nínú ọgbà, ẹ̀rù sì bà mí, nítorí tí mo wà ní ìhòòhò, mo sì fi ara pamọ́. Òun sáfẹ́ tó dá ẹ, gbogbo ohun tó wà lára rẹ òun ló dá. Ṣé òkú a máa fara pamọ́ fẹ́ tá a sí ń bí? Kí lẹ́rù ṣe ń bà ọ́? Torí pé o mọ̀ pé ó ti ṣàìgbọràn, ó ti tàsé òfin Ọlọ́run sí ẹ. Ohun tí ìtìjú máa ń bí nìyẹn. Ẹ̀ṣẹ̀ á máa bí ìtìjú. Nígbà tí o bá wà nínú ipò ẹ̀ṣẹ̀ tàbí ipò àìgbọràn, á máa bí ìtìjú. Tí ìtìjú bá dẹ̀ ti wáyé, èèyàn á sọ ògo nù, torí ìtìjú àti ògo ò lè rìn papọ̀. Nítorí náà ìtìjú àti ìrere Kristi ò lè ṣiṣẹ́ papọ̀, kò lè rìn papọ̀. Ó ní ó sì wí pé, ta ni ó wí fún ọ pé ìwọ wà ní ìhòòhò? Ìwọ á jẹ nínú igi nì, nínú èyí tí mo pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ. Ọkùnrin náà sì wí pé, obìnrin tí ìwọ fi pẹ̀lú mi, òun ni ó fún mi nínú èso igi náà, èmi sì jẹ. Olúwa Ọlọ́run sì bi obìnrin náà pé, èwo ni ìwọ ṣe yìí? Obìnrin náà sì wí pé, ejò ni ó tàn mí, mo sì jẹ. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ṣe àwáwí, a sì dá wọn lẹ́jọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀. Ìwọ náà gbọ́dọ̀ rí wípé ogun ìtìjú ó wà láti àtètèkọ́ṣe ayé. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí, nítorí kí làwọn ènìyàn máa sọ, kí lẹbí máa wí, kí ni ara máa wí, kí ni gbá ṣe, kí ni àwọ̀ á ṣe,
wọ́n á wò wípé nítorí pé mi ní owó ni, nítorí pé mi ní ọrọ̀ ni, nítorí pé mo jẹ́ tálákà ni, àbí nítorí pé mi ní pálí tó ni, mi ní ohun àmúyẹ kan àbí àwọn ohun àmúyẹ mìíràn, òun ni mo ṣe ń wàásù ìrere, òun mo ṣe ń ṣíwájú ṣíṣà. Irọ́, ó gbọ́dọ̀ gba ẹ̀tàn láàyè, ó gbọ́dọ̀ máa fi ara rẹ̀ wí àwọn ẹlòmíràn, ó gbọ́dọ̀ máa wo ohun tí ayé yìí tá bá sọ nípa ohun tí ẹ̀mí, pàápàá tá bá sọ nípa ìrètí Jésù. Tó bá wo ohun tí ayé yìí, wá máa fẹ́ mú kí ìtìjú kó bá ara rẹ̀, wá máa fẹ́ kí ìka ẹ̀gàn tí àwọn ènìyàn náà kó bá ara rẹ̀. Ó gbọ́dọ̀ wò wọ́n o gbọ́dọ̀ mú kí ìgbàgbọ́ rẹ̀ kó lé nu Ọlọ́run. O gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó ní pé kó o dìde fún ìgbàlà ẹlòmíràn tó bá yẹ pé lóòótọ́ láti gbà ọ́ là. O gbọ́dọ̀ dìde fún ìgbàlà ẹlòmíràn, o gbọ́dọ̀ lè wàásù ìrere fún ẹlòmíràn gẹ́gẹ́ bí wọ́n ṣe wàásù fún wọn náà tó dẹni ìgbàlà. Mo fẹ́ ká wọnú ìwé Róòmù orí kìíní o, ká wá rí wípé lára àwọn tó ń dá ìrere dúró nínú ayé tá wà nínú rẹ̀ lónìí, tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ bọ́ sínú ọgbà àjàrà láti máa ṣiṣẹ́ láti jèrè ọkọ̀ fún Ọlọ́run, òun ni ogun ìtìjú. Ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ 16 yẹn kí ló sọ fún wa nípa ìrere ti Kristi àti ìtìjú? Ohun tó sọ fún wa rèé o, ohun tó sọ rèé fún wa. Ó ní nítorí èmi kò tijú ìrere Kristi. Mo fẹ́ kó sọ fún ara rẹ gẹ́gẹ́ bí Paul ṣe sọ fún wa níbí, sọ pé èmi kò tijú ìrere Kristi. Ó gbọ́dọ̀ tijú, torí ìtìjú á dá ìrere Kristi dúró. Ìtìjú á mú ọ sọ agbára yẹn nù, ìtìjú á mú ọ sọ ìgboyà yẹn nù, ìtìjú á mú ọ kẹ̀yìn sí Ọlọ́run. Ó ní nítorí èmi kò tijú ìrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Gíríkì pẹ̀lú. Nítorí nínú rẹ̀ ni òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti kọ pé ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́. Ìrere Kristi nìkan ló fi òdodo Ọlọ́run hàn fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ò lè rí tàbí fi ìdí òdodo Ọlọ́run múlẹ̀ tá a bá wo ohun tó ń ṣẹlẹ̀ láyé nìkan. A lè fìdí rẹ̀ múlẹ̀, pàápàá ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ nínú òdodo Ọlọ́run. Àmọ́ tí a bá ti tẹ́wọ́ gba ìrere ti Kristi, ibẹ̀ la máa ti rí pé òdodo Ọlọ́run fi ara hàn nínú ohun tọ́lọ́run ti ṣe fún wa láti gba ọkàn wa là nínú ìrere ti Kristi. Ibẹ̀ la máa ti rí dájú wípé agbára Ọlọ́run sí ìgbàlà òun ni ìrere Kristi jẹ́ fún gbogbo ènìyàn. Tí a bá fẹ́ kí a gba ọkàn wa là àti ọkàn àwọn alábàágbé wa là, a gbọ́dọ̀ mú ìrere Kristi sẹ́nu. A gbọ́dọ̀ lè wàásù, a gbọ́dọ̀ lè sọ nípa ìrere ti Kristi fún àwọn tí ò ti mọ Jésù, fún àwọn tí ò ti tẹ́wọ́ gba Jésù. Kò ní ṣe iye àwáwí wọn, kò ní ṣe ohun tí wọ́n ní àti ohun tí wọn kò ní. A gbọ́dọ̀ mọ̀ wípé ìrere ti Kristi ó ní ṣe pẹ̀lú ìgbàlà ọkàn, ó ní ṣe pẹ̀lú ìrìn àjò ọkàn, kò ní ṣe pẹ̀lú olówó olówó, olọ́rọ̀ olọ́rọ̀, onílé onílé, ọlọ́kọ̀ olọ́kọ̀. Kò ní ṣe pẹ̀lú pé ibi tá a ti bí ọ, bí ìbẹ̀rẹ̀ rẹ ṣe rí, bí ìpilẹ̀ṣẹ̀ rẹ ṣe rí, kò ní ṣe pẹ̀lú yẹn. Ohun tó ní ṣe pẹ̀lú ní ìrìn àjò ọkàn rẹ sí Ọlọ́run, padà sí ẹlẹ́dàá rẹ. Tó o bá fẹ́ padà sí ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ, o gbọ́dọ̀ tẹra mọ́ àti tẹ́wọ́ gba ìrere ti Kristi o. Ohun tí ìrere Kristi dáwọ́lé nìyẹn. Ohun tó dálé ni pé ìgbàlà ọkàn gbogbo wa. Nítorí náà gbogbo àwa tá a ti ní ìgbàlà la gbọ́dọ̀ gba ìgboyà àti agbára láti wàásù, láti sọ nípa ìrere ti Kristi fún àwọn tí ò tí ì rí ìgbàlà, kí gbogbo wọn kó lè gba Ọlọ́run gbọ́, kí wọ́n lè wá sínú ìjọba Ọlọ́run tó ń bẹ láyé. A bá wo ìwé Tímótì kejì orí kejì ẹsẹ̀ 11 yẹn wá sí ìsàlẹ̀. Ìwé Tímótì kejì yẹn, ká wo ohun tó sọ fún wa. Ìwé Tímótì kejì orí kejì yẹn ó tún sọ nípa bí a ṣe gbọ́dọ̀ máa ṣe ìgboyà nípa ìrere ti Jésù, pé a gbọ́dọ̀ tijú àti gbọ́dọ̀ sí Ọlọ́run. Tímótì kejì orí kejì ẹsẹ̀ 11. Ká bá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 11 yẹn, ká gbọ́n tó sọ ní òtítọ́ ni ọ̀rọ̀ náà, nítorí pé bí àwa bá bá a kú, àwa ó sì bá a yè. Tá bá bá a kú lóòótọ́ á bá a yè. Tá bá darapọ̀ mọ́ ikú rẹ̀, á jẹ́ pé a máa darapọ̀, a máa jàǹfààní ìyè rẹ̀. Bí a bá ti bá a kú, a ó bá a yè. Bí àwa bá faradà,
àwa ó sì bá a jọba. Ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ farada ohunkóhun. Àwọn kan wà tá a gbọ́dọ̀ farada tá a bá sọ nípa ìrètí Kristi. Àwọn àǹfààní kan wà tí a lè sọnù. Àwọn ipò kan wà tí a lè sọnù. Àwọn ọ̀rẹ́ kan wà tí a lè sọnù tí a bá fi ìrètí Kristi sẹ́nu lóòótọ́. Tí a bá jẹ́ kí ìgbésí ayé wa kó sọ nípa Kristi. Tá a bá jẹ́ kí ọ̀rọ̀ ẹnu wa kó sọ nípa Kristi. Tá a bá jẹ́ kí ìgbésẹ̀ wa ìhùwàsí wa ìṣe wa láyé kó sọ nípa Kristi. Àwọn nǹkan kan wà, àwọn àǹfààní kan wà tá a máa sọnù. Àwọn ìjìyà kan wà tá a máa nílò àti ṣe kíni àti faradà nítorí Kristi. Ìwọ tó bá lè faradà ò ní lè bá a jọba. Ohun tó ń sọ rèé o. Bí àwa bá faradà àwa ó sì bá a jọba. Bí àwa bá ṣẹ̀ òun náà yóò sì ṣẹ̀ wa. Ìwé mọ́ sọ pé bí a bá ṣẹ̀ yóò ṣẹ̀ wa níwájú Ọlọ́run àti níwájú àwọn áńgẹ́lì mímọ́. Ṣùgbọ́n tí a bá tẹ́wọ́ gbà á tí a sì polongo rẹ̀ òun náà yóò polongo wa níwájú Ọlọ́run àti níwájú àwọn áńgẹ́lì mímọ́. Ohun tí Jésù sọ fún wa ni. Bí àwa kò bá gbàgbọ́ òun ó dúró ní olóòótọ́ nítorí òun kò lè ṣẹ̀ ara rẹ̀. Nǹkan wọ̀nyí ni kí o máa rán wọn létí, máa kìlọ̀ fún wọn níwájú Olúwa pé kí wọn kí ó má ṣe jìjà ọ̀rọ̀ tí kò lérè. Jìjà ọ̀rọ̀ tí ò lérè, ká máa sọ̀rọ̀ tí ò lérè fún ìparun àwọn tí ń gbọ́. Ṣáàpọn láti fi ara rẹ hàn níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí kò ní láti tijú, tí ó ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ. A gbọ́dọ̀ ṣáàpọn láti fi ara wa hàn níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí òṣìṣẹ́, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, òṣìṣẹ́ níwájú Olúwa tí ò nílò àti tijú, tó dúró tì, tó ní ìgboyà nípa ìrètí Kristi, tó ní ìgboyà nípa ohun tí Jésù ń ṣe nínú ayé rẹ̀ tí ó sì lè ṣe nínú ayé ẹlòmíì. Bẹ́ẹ̀ ni ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nìyẹn. Tá bá tún wo Tímótì kejì orí 3 yẹn ẹsẹ̀ 5 kí ló tún sọ fún wa ńbẹ̀? Ó ní àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú. Àwọn kan wà wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run àmọ́ wọ́n sẹ́ agbára rẹ̀. Lóòótọ́ lọ́n ti fayé wọn fún Jésù nígbà kan rí. Lóòótọ́ ni wọ́n ti tẹ́wọ́ gba Jésù nígbà kan rí ṣùgbọ́n wọ́n ti sẹ́ Ọlọ́run. Wọn ò lè wàásù ìrere. Ìgbésí ayé wọn kò tọ́ka sí Ọlọ́run mọ́. A lè rí wọn ká rò wípé àpẹẹrẹ onígbàgbọ́ ni wọ́n. Lóòótọ́ wọ́n lè fèrèfọ̀ ṣùgbọ́n wọ́n lè fèrèfọ̀ nínú ẹ̀ṣẹ̀. Wọ́n lè fèrèfọ̀ nínú ìwà panṣágà, ìwà èrí, ìwà ìbọ̀rìṣà. Wọ́n lè máa fèrèfọ̀ nínú ohun àìtọ́ gbogbo torí pé wọ́n ti darapọ̀ mọ́nú ayé yìí jìnnà. Irú àwọn báyìí ó ní kékeré kí a yẹra fún wọn. Irú àwọn báyìí ó rọ́ mi sí wọn wípé kán padà wálé, pé o ò nílò àti parun sínú ẹ̀ṣẹ̀. O ò nílò àti parun sínú ìwà èrí ọ̀tá, ìwà èrí òrìṣà. Irọ́, padà wálé. Ọlọ́run fẹ́ràn rẹ jù bẹ́ẹ̀ lọ. Padà wálé kí ìgbésí ayé rẹ kó lè gba ìgbà ọ̀tun, kí wọ́n náà lè ronú padà nínú ẹ̀ṣẹ̀ tó ti kóra rẹ sí o, kí wọ́n náà lè bọ́ sí ipò tí ó lè sọ nípa ìrè Kristi àti bí ó ṣe gba ọkàn rẹ là pátápátá. Bí ó ṣe gba ọkàn rẹ là pátápátá. A bá wo ìwé Títù orí 1 kí n kà yẹn fún wa. Ìwé Títù orí 1 yẹn mo fẹ́ kà á fún wa ká tún rí bó ṣe sọ nípa ìrírí wa àtòhun tá à ń là kọjá. Títù orí 1 ẹsẹ̀ 16 yẹn kí ló sọ fún wa? Ó ní wọ́n jẹ́wọ́ pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n nípa iṣẹ́ wọn wọ́n jẹ́ ẹni ìríra àti aláìgbọràn, àti ní ti iṣẹ́ rere gbogbo aláìníláárí. Irú àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n wọ́n ṣe agbára rẹ̀ rèé o. Irú àwọn tá à ń sọ rèé tí ìgbésí ayé wọn ò wàásù Ọlọ́run, tí ọ̀rọ̀ ẹnu ò wàásù Ọlọ́run, ìgbésẹ̀ wọn àti ìhùwàsí wọn ò wàásù Ọlọ́run. Àwọn ni wọ́n jẹ́ aláìníláárí nípa iṣẹ́ rere gbogbo. Àwọn ni wọ́n fi ẹnu jẹ́wọ́ pé wọ́n mọ Ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n nípa iṣẹ́ wọn wọ́n sẹ́ Ọlọ́run. Wọ́n jẹ́ ẹni ìríra, wọ́n jẹ́ ẹni àìgbọràn. Mo gbàdúrà àní jẹ́ ẹni àìgbọràn o, àní jẹ́ ẹni ìríra o, àní jẹ́ ẹni tí ò ní láárí o. Tó bá jẹ́ pé ìwọ náà o ti bára rẹ nínú ipò yìí, ronúpìwàdà lónìí kí o tẹ́wọ́ gba Jésù lẹ́ẹ̀kan sí, kí o padà wálé, kí o ronúpìwàdà láti máa gbé ìgbésí ayé ìwà mímọ́ níwájú Ọlọ́run. Ó fẹ́ fi àpẹẹrẹ àwọn àpọ́stélì àkọ́kọ́ hàn wá nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 yẹn.
wípé ìtìjú a máa dá ìrere Kristi dúró nínú ayé onígbàgbọ́. Wọ́n tó bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ ó gbọ́dọ̀ kọjú ìjà sí ìtìjú. Ó gbọ́dọ̀ ṣe kíni? Ó gbọ́dọ̀ kọjú ìjà sí ìtìjú. Ó gbọ́dọ̀ gba Ọlọ́run gbọ́ pé ìyìnrere ti Kristi fún gbogbo ènìyàn ni, kì í ṣe fún àwọn àlùfáà, kì í ṣe fún àwọn wòlíì, kì í ṣe fún àwọn tó ń ṣiṣẹ́ Ọlọ́run, fún àwọn tí a pè. Irọ́, gbogbo wa la pè. A sì ti gbé iṣẹ́ ìránṣẹ́ láti ṣe ìlàjà láàrin Ọlọ́run àti ènìyàn, àti gbélé gbogbo wa lọ́wọ́. Bẹ́ẹ̀ ni iṣẹ́ àwọn àpọ́stélì orí 4 ẹsẹ̀ 13 yẹn, ká kọ́kọ́ wo ẹsẹ̀ 13 ká tó wo ẹsẹ̀ 51 yẹn. Ẹsẹ̀ 13 kí ló sọ fún ọ ní? Nígbà tí wọ́n sì kíyèsí ìgboyà Pétérù òun Jòhánù, tí wọ́n sì mọ̀ pé aláìkẹ́kọ̀ọ́ àti òpè ènìyàn ni wọ́n, ẹnu yà wọ́n, wọ́n sì wòye wọn pé wọ́n á ti máa bá Jésù gbé. Bí wọ́n bá jẹ́ òpè tàbí aláìkẹ́kọ̀ọ́, ó yẹ kó ní ìtìjú, ó yẹ kó ní ìlọ́ra díẹ̀, ó yẹ kó wò wípé wọ́n á fi ipò yẹn àti ohun tí wọ́n ní yẹn á fi gàn wọ́n. Ṣùgbọ́n bíi ti Pétérù àti Jòhánù kọ́, bíi ti àwọn àpọ́stélì àkọ́kọ́ kọ́, nítorí pé wọ́n ní ìgboyà. Ẹ gbọ́, ọ nígbà tí wọ́n sì kíyèsí ìgboyà Pétérù. Ìwọ náà, mo gbàdúrà fún ọ lónìí, gba ìgboyà. Jẹ́ kí àwọn ará ayé kan kíyèsí ìgboyà rẹ nínú Ọlọ́run. Wọ́n ní wọ́n wá wòye wípé wọ́n ti máa bá Jésù gbé. Ní wípé ẹni tó bá dúró nínú Ọlọ́run, tó bá dúró ti Jésù, tó dàpọ̀pọ̀ ní Jésù ní tòótọ́, ògo Ọlọ́run yóò farahàn nínú ayé rẹ̀. Agbára Ọlọ́run yóò farahàn nínú ayé rẹ̀. Ohun tó ní àti ohun tí ò ní ò wá ní, kò ní nítumọ̀ mọ́ nínú ara. Nítorí pé ayé rẹ̀ ní darí ayé rẹ̀ pẹ̀lú nípa ẹni rẹ̀, ní darí ayé rẹ̀ nípa kùdẹ̀kùdẹ̀ ayé rẹ̀, ní darí ayé rẹ̀ nípa ìṣòro ayé rẹ̀ tàbí nípa ẹni rẹ̀. A máa darí ayé rẹ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run àti agbára ẹ̀mí mímọ́ tó fi Jésù wọ̀n, tó ti fi hàn ẹlòmíràn. Nítorí pé a ti gba ọkàn rẹ̀ là, a ti gba ọkàn rẹ̀ là kúrò nínú ikú, tí ó sì ti rékọjá sínú ìyè. Bẹ́ẹ̀ ni ẹ bá káka ẹsẹ̀ 51 yẹn, káka wálẹ̀ ohun tó ṣẹlẹ̀ níbí. Ohun tó sọ fún wa rèé o. Ó ní, ǹjẹ́ nísinsìnyí Olúwa kíyèsí ìkìlọ̀ wọn, kí o sì fi fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ láti máa fi ìgboyà gbogbo sọ ọ̀rọ̀ rẹ. Mo gbàdúrà pé kí Ọlọ́run kó fún ọ ní ìgboyà láti sọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ala nílò ìgboyà. Ìgboyà la nílò, kì í ṣe ìtìjú. Ẹni tó bá ń tijú ò lè rí ògo. Ẹni tó bá ní ìgbàgbọ́ àti ìgboyà ló lè rí ògo Ọlọ́run. Wọ́n tó bá fẹ́ rí ògo Ọlọ́run nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ, nínú ìgbàlà ọkàn rẹ àti ìgbàlà gbogbo tó ní ṣe pẹ̀lú ayé rẹ, o gbọ́dọ̀ gba ìgboyà. Kí ìwọ sì fi nínú ọwọ́ rẹ ṣe dídá ara, àti kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kí ó máa ṣe ní orúkọ Jésù ọmọ mímọ́ rẹ. Nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sì mìtìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Mo gbàdúrà pé kí gbogbo àwọn èèyàn tó ń gbọ́ mi kó kún fún ẹ̀mí mímọ́, kí a sì bẹ̀rẹ̀ sí ní fi ìgboyà sọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù Kristi. Ohun tó ṣe kókó rèé wípé nítorí pé wọn ò gba ìtìjú láàyè, ìwọ náà má gba ìtìjú láàyè. Ọlọ́run wà pẹ̀lú rẹ̀, Jésù wà pẹ̀lú rẹ̀. Fi ìgboyà sọ̀rọ̀ Ọlọ́run, fi ìgboyà sọ nípa Jésù Kristi, fi ìgboyà láti sọ nípa ìrere ti Jésù Kristi, fi ìgboyà láti sọ nípa ohun tí Jésù ṣe láti gba ọkàn rẹ là. Ẹ ká ka Tímótì kejì ká tó gbàdúrà. Tímótì kejì orí 4 ká ka ẹsẹ̀ 5 àkọ́kọ́ ká tó gbàdúrà. Ó ní, nítorí náà mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run àti Kristi Jésù, ẹni tí yóò ṣe ìdájọ́ alààyè àti òkú, àti nítorí ìfarahàn rẹ̀ àti ìjọba rẹ̀. Wàásù ọ̀rọ̀ náà, gbogbo ló ń bá wí ń bẹ̀ yẹn. Wàásù ọ̀rọ̀ náà, ṣe àìsinmi ní àkókò tí ó wà àti àkókò tí kò wọ̀. Bániwí, ṣe ìtọ́ni, gbani níyànjú pẹ̀lú ìpamọ́ra àti ẹ̀kọ́ gbogbo. Nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè koro, ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rin, wọn ó lọ kó olùkọ́ jọ fún ara wọn nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn. Wọn ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́, wọn ó sì yí padà sí ìtàn asán. Ò ní yí etí rẹ padà kúrò ní òtítọ́ o, ò ní bọ́ sí ìtàn asán. Ẹ wo ẹsẹ̀ 5 yẹn rí. Ṣùgbọ́n máa ṣe pẹ̀lẹ́ nínú ohun gbogbo, máa farada ìpọ́njú, ṣe iṣẹ́ evangelist, ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ láṣepé. Mo gbàdúrà orí ọ̀fẹ́ láti ṣe iṣẹ́ ìránṣẹ́ wa láṣepé, pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ẹbí Kristi láyé. Ọlọ́run kó fi hàn wá, kó fi fún wa, kó sì fi hàn wá. Mo fẹ́
fi àǹfààní lẹ̀ fún àwọn tí ò ti fàyè wọn fún Jésù lákòókò yìí pé àǹfààní mìíràn rèé wọ́n náà fàyè rẹ fún Jésù kí o bá lè rí ìgbà ọ̀tun, kí o bá lè sọ fún àwọn ẹlòmíràn bí Ọlọ́run ṣe gba ọkàn rẹ là. Wọ́n tó bá ṣe tán àti fàyè rẹ fún Jésù, mo fẹ́ kó gbàdúrà ronúpìwàdà yìí tẹ̀lé mi, kó gbà tọkàntọkàn sọ pé Ọlọ́run bàbá mi ò lórúkọ Jésù Kristi, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, mo jẹ́wọ́ rẹ lólúwa àti olùgbàlà mi, mo sì gbàgbọ́ lọ́kàn mi wípé lóòótọ́ ló wá sáyé Jésù Kristi láti kú fún mi àti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn, ó sì jíǹde ní ọjọ́ kẹta láti gòkè rí ọ̀run. Mo gbàdúrà lónìí pé kẹ́ ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè, mo kẹ̀yìn sí èṣù, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn sí ayé gbogbo, ẹ sọ mí di àtúnbí lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ tó bá gbàdúrà tọkàntọkàn, mo gbàdúrà fún ọ, adárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, aṣọ gbogbo dọ̀tun fún ọ, ó ti di àtúnbí, a kọ orúkọ rẹ sínú ìwé ìyè, bẹ́ẹ̀ ni ó sì rí, ó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé tuntun nínú Jésù Kristi, bẹ́ẹ̀ ni ó sì rí kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ kó ẹ kọ sí mi kẹ́ jẹ́ kí n mọ̀ wípé lóòótọ́ lẹ fàyè yín fún Jésù, ká bá lè darapọ̀ mọ́ ìdàgbàsókè yín nínú ẹ̀mí. Àwọn nǹkan kan wà, àwọn oríṣiríṣi ìwé àti oríṣiríṣi nǹkan wà tá a lè fi fún wa tí ó máa mú ká ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìgbàgbọ́ wa nínú Jésù Kristi, bẹ́ẹ̀ ni ó sì rí. Mo fẹ́ kí gbogbo ènìyàn tó gbọ́ ohùn Olúwa lónìí ká gbàdúrà yìí wípé Olúwa fún mi ní ìgboyà láti lè sọ ọ̀rọ̀ rẹ, fún mi ní ìgboyà láti lè wàásù ọ̀rọ̀ rẹ níbikíbi tí bá bára mi láyé, nítorí pé lára ìdí tó ṣe gbà mí láàyè láti dé fún ìgbàlẹ̀ ẹlòmíràn, mo gba ìgboyà lónìí láti wàásù ọ̀rọ̀ rẹ. Wọ́n náà sáré gbàdúrà ẹ ní ìṣẹ́jú àyà yìí. Olúwa, mo gba ìgboyà láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá lọ́tun láti lè wàásù ọ̀rọ̀ rẹ níbi gbogbo. Mo fẹ́ kí ayé mi kí ó wàásù ọ̀rọ̀ rẹ, mo fẹ́ kí ọ̀rọ̀ sísọ mi kí ó wàásù ọ̀rọ̀ rẹ, mo fẹ́ kí ìgbésí ayé mi, ìhùwàsí mi, ìgbésí ẹ̀mí láyé, ìpinnu mi láyé kó wàásù ọ̀rọ̀ rẹ, kí ó ṣe ìlàjà láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti ìwọ Ọlọ́run ọba, wípé kí gbogbo ènìyàn kó mọ̀ ọ́ nípasẹ̀ Jésù Kristi, kí wọ́n lè di ẹni ìgbàlà, kí a lè gbà wọ́n là lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ká lè gbà wọ́n là lọ́wọ́ ìparun lórúkọ Jésù Kristi Olúwa wa. Ó yá sàmì dáadáa. Mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ mi, ó yá gba ìgboyà, ẹ gba ìmísí Ọlọ́run lọ́tun, mo ní ẹ gba agbára ẹ̀mọ́ lọ́tun láti lè wàásù Jésù Kristi, láti lè wàásù ìrere Jésù Kristi ní gbogbo tẹ́ bá bára yín láyé. Mo pa láṣẹ pé ẹ ní fàyè gba ìtìjú, ẹ ní fàyè gba ẹ̀rù lábẹ́ bó ti wò ó kéré mọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àwa tá bá mú ọrẹ wá láti fi fún Ọlọ́run ní ìṣẹ́jú àyà ẹ̀ ká sáré fi fún Ọlọ́run, kì í ṣe àfipáṣe àtinúwá ni, ọrẹ wòlíì ni, ìdámẹ́wàá ni, ọrẹ ọjọ́ Olúwa ni, ọrẹ ìdúpẹ́ ni. Ohun tó bá fi fún Ọlọ́run bó ṣe máa ṣe, àwọn ọmọ ìjọ àfi sórí pẹpẹ fọrẹrẹ fún Ọlọ́run. Mo gbàdúrà fún gbogbo ohun tá a mú láti bu ọlá fún Ọlọ́run, láti bu ọ̀wọ̀ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọrẹ àti ohun ìní wa gbogbo lórúkọ Jésù. Ọlọ́run kó ṣe ìtẹ́wọ́gbà wá, kó ṣe ìtẹ́wọ́gbà àwọn ọrẹ wọ̀nyí. Mo pa láṣẹ nínú ọ̀sẹ̀, inú oṣù yìí, owó yóò dáhùn fún wa, owó lórúkọ Jésù yóò tì wá lẹ́yìn. Gbogbo ohun tá a bá fẹ́ ní rere Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa, bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà. Mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi, ó fi ọrẹ làbó òfọrẹ lẹ̀ ní Ọlọ́run kó tì ọ́ lẹ́yìn inú ọ̀sẹ̀ yìí. Àlíbílíwákàtà gbá ìtìlẹ́yìn Olódùmarè, Ọlọ́run kó tì ọ́ lẹ́yìn nínú iṣẹ́ rẹ, nínú ìdáwọ́lé rẹ, nínú ìgbéyàwó rẹ. Mo pa láṣẹ Ọlọ́run kó tì ọ́ lẹ́yìn, wá rí ìtìlẹ́yìn Ọlọ́run. Òdodo Ọlọ́run tí Ọlọ́run yóò farahàn ọ́, ò ní ṣubú dànù, ọ̀tá ò ní gbáwájú mọ́ ọ lọ́wọ́. Wá rí ìtìlẹ́yìn rẹ nínú ètò ìṣúná owó rẹ, nínú àlàáfíà rẹ, wá rí ìtìlẹ́yìn Ọlọ́run, nínú ìgbéyàwó rẹ, wá rí ìtìlẹ́yìn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò sì rí. A máa fi ẹ̀rí ńlá kún ẹnu rẹ nínú ọ̀sẹ̀, inú oṣù yìí. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ká ṣe oore ọ̀fẹ́ àpapọ̀, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀ mọ́ kí ó sọ̀kalẹ̀, kí ó máa bá a gbé láti sìn lọ àti láéláé. Àmín, àmín lórúkọ Jésù, àmín. Àti tí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a pàdé ara wa, ẹ gba ìgboyà láti wàásù ìrere Ọlọ́run níbi tí a bá bára yín, yóò sì dára fún wa. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀, ire o.